ẹ kúrò lẹ́sà, ẹ káàbọ̀ sí orí ètò orí ẹ̀rọ amóhùnmáwòrán yín tí ẹ wà ní ọ̀sán yìí náà ní AEO TV. A sì kí gbogbo ẹ̀yin ará ilé àsìkò àmójúbà oṣù tuntun. Oṣù ayọ̀ ni Ọlọ́run Elédùmarè Aláwòrábí yóò ṣe fún wa. Bàbá wa tí ẹ̀ ń wò yìí ọ̀jọ̀gbọ́n ni ẹ máa wo pé ojú wọn jọ ojú ọmọdé ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n ni wọ́n, torí ẹ̀ mo ṣe pè wọ́n ní bàbá wa. Ẹ dárúkọ yín fún àwọn èèyàn wa ní ilé, wọ́n máa fẹ́ láti mọ̀ ní irú èèyàn tẹ́ jẹ́, kí lorúkọ yín àti kí lẹ̀ ṣe. Mo kí ẹ̀yin èèyàn wa tí èèyàn wọ̀ àkódédé àsìkò yìí. Èmi náà ni ọmọ yín Ọ̀gbẹ́ni Àlàbí Adébáyọ̀mí tí ọ̀pọ̀ mọ̀ sí Ayọ̀fẹ́ Onígègé Ewì. Òkè, Ayọ̀fẹ́ Onígègé Ewì. Ṣùgbọ́n èmi ní orúkọ kan tá a máa ń pè yín níbi tá a bá ti pàdé níbi iṣẹ́, wọ́n máa ń pè yín ní HOD Yorùbá. Ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni àwọn náà ń gbé mi lórí àga wọn, mi ò tí ì ra ilé ẹni tó tọ́ sórí àga wọn. Wọ́n ṣáà máa ń pè yín, ẹ sì máa ń jẹ́. Bẹ́ẹ̀ ni. Bàbá wa yìí, nǹkan tí a rí lára yín tó jẹ́ ká gbé yín wá sórí ètò ní pàtó gan ni bẹ́ ẹ ṣe kó àwọn ẹ̀sìn papọ̀. Mo rí pé ẹ ti la àwọn ẹ̀sìn kọjá, ẹ ti la ẹ̀sìn ìgbàgbọ́ àwọn ọmọlẹ́yìn Kristi àti Mùsùlùmí, àwọn ọmọlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, àti iṣẹ́ yín tẹ̀ ń ṣe gangan ní pàtó ewì. Kílẹ̀ orúkọ yín lẹ́ẹ̀kan yẹn? Ayọ̀fẹ́ Onígègé Ewì. Onígègé Ewì. Onígègé ara ti fi kálámù dára, ojú abẹ tí ò ṣe é pọ́n ńlá, ojú wẹ́lẹ́wẹ́lẹ́ tí kì í ṣe gbé ọ̀dà, ajífojoojúmọ́ gbàràdà bí ọ̀gá. Wọ́n gbé dé o, àpàtẹ́wọ́ fún yín, ẹ̀yin ará ilé bá wa pàtẹ́wọ́ fún wọn. Ṣé wá rí in tó jẹ́ agbẹ̀yìn wá sórí ètò yìí gangan nù pé báwo lẹ ṣe kó àwọn ẹ̀sìn yìí papọ̀, torí a fẹ́ kí àwọn ará ilé rí i pé àlàáfíà ẹ̀sìn ó ṣe pàtàkì. Onímùsùlùmí ẹlẹ́sìn ọmọ lẹ́yìn ànábì wa Muhammad nìkan ò lè dálé ayé gbé. Àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ọmọ lẹ́yìn Jésù wọn ò lè dálé ayé gbé. Àwọn oníṣẹ̀ṣe oníbílẹ̀ náà à lè dálé ayé gbé. Gbogbo wa ni a gbọ́dọ̀ lè jọ gbé ní àlàáfíà. So báwo ni ẹ ṣe rí ẹ̀sìn yìí, báwo lẹ ṣe kó papọ̀ tó jọra wọn? Ẹ ṣeun olóòtú. Ẹ káàbọ̀. Ní àkọ́kọ́ tá a bá ní ká wò, a máa rí pé ìfẹ́ ni Elédùmarè fi dálé ayé. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀rẹ̀ ní òwe Yorùbá sọ pé kinní kan ni adìyẹ ń jẹ kí àgbàdo tó dáyé. Bẹ́ẹ̀ ni. Ẹ̀sìn àdáyébá àwa Yorùbá, abínibí wa, ẹ̀sìn ìbílẹ̀ ni. Táwọn bàbá wa dẹ̀ nìyí tí wọ́n fi ń ṣe atọ́nà. Àwọn tí a dẹ̀ ń pè ní òrìṣà yìí, ẹni òrìṣà dá. Ẹni òrìṣà dá. Ó yàtọ̀ sí ènìyàn lásán. Ó ń yé mi. Àwọn ẹni yìí wọ́n jẹ́ ẹni àrà ọ̀tọ̀ tí Èdùmàrè yàn sáàrin àwọn ènìyàn, kí wọ́n jẹ́ alágbàwí àwọn ènìyàn pẹ̀lú Olódùmarè. Ọlọ́run fún wọn ní agbára ọ̀tọ̀ọ̀tọ̀. Bí ní ìsìn tá bá sọ̀rọ̀ nípa Ifá, àwọn èèyàn tí nǹkan bá dojúrú fún wọn máa lọ sọ́dọ̀ babaláwo, wọn á dífá, Ifá máa ṣe atọ́nà. Ṣáà lè sọ pé nǹkan tí wọ́n bá lọ sọ́dọ̀ babaláwo ẹ̀gbọ́n fẹ́ ṣe atọ́nà nípa ìpín orí, ṣáà lè sọ pé nǹkan tí kò dáa ni. A lè sọ bẹ́ẹ̀. Kẹ́ bá ṣe lọ sọ́dọ̀ àwọn pásítọ̀ pé mo fẹ́ ṣọ́nà o, bẹ́ẹ̀ náà ni àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n lọ sọ́dọ̀ àwọn ènìyàn. Ẹ ṣé bàbá wa, ẹ torí ẹ̀ mo ṣe pè yín pé bàbá wa ni ọjọ́ kan sì tún ń bọ̀ tá a ṣe lẹ́kùnrẹ́rẹ́ tí ó gùn dáadáa. Ẹ̀sìn yìí, kí ni òye yín nípa ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ti ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn àbáláyé? Kí ni àwọn ìfarajọ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta tó lè mú àlàáfíà dání? Ẹ ṣeun gidi gan olóòtú. Ẹ káàbọ̀. Ìrírí mi nípa ẹ̀sìn torí mẹ́tẹ̀ẹ̀ta náà ni mo ti là kọjá. Nípa ẹ̀sìn ìsìláàmù, tí n bá gbọ́ mi yé, mo sọ pé Habib lórúkọ mi. Bẹ́ẹ̀ni. Ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn ìsìláàmù. Ibi tí mo ti kọ́kọ́ fà á yọ gan pé mùsùlùmí òdodo ni bàbá yìí ó jẹ. Ṣùgbọ́n gbàtà wá fọ̀rọ̀ jómi tó rí ọ̀rọ̀ lọ́la wá rí pé kì í ṣe bí ọ̀rọ̀ ṣe rí rèé o. Mo tún wá wo àwọn fọ́nrán ká Ọlọ́run Olódùmarè nínú ewì wọn. Bó ló tún ṣe jẹ́ ẹ làwọn wà. Torí ìgbà tí mo jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí, mo máa ń lọ sí ilé kéwù. Mo ní ìmọ̀ kéwù díẹ̀. Mo máa ń lọ mọ́ṣáláṣí, mo máa ń lọ sí ìdí. Ìgbà tí ó yá, mo di ẹlẹ́sìn onígbàgbọ́. Báyìí lọ́wọ́ yìí, Michael ni orúkọ ìgbàgbọ́ mi. Michael Olúṣẹ́gun Onídáná. Bẹ́ẹ̀ni, mo ń gbọ́ ìwàásù.
bẹ́ẹ̀ dẹ̀ ni mo tún wá jẹ́ èèyàn kan tó yẹ pé mo dàgbà ní àwùjọ ibi tó yẹ pé wọ́n ti rí ẹ̀sìn ìbílẹ̀ bí nǹkan tí ó dára tó máa mú kí inú àwọn èèyàn dùn tó máa mú kí àlàáfíà jọba. òun ló wá fà á tó fi dàbí pé ẹ kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ tó rọ̀ yín lọ́rùn. bẹ́ẹ̀ bá rí mi tí mò ń kéwì ọ̀nà kan náà ni mo lè gbà lèmi mi lè gbà mo máa ń kéwì gbà mí mo máa ń sọ mẹ́nubọ̀ ọ̀rọ̀ nínú bíbélì mo máa ń kéwì gbà mí mo máa ń sọ̀rọ̀ nípa kùránì àwọn ọ̀rọ̀ tó ń bẹ nínú kùránì mo dẹ̀ máa ń sọ̀rọ̀ ó dẹ̀ lè gba ọ̀nà ìbílẹ̀ nípa kí n sọ̀rọ̀ nípa àwọn ohun ẹnu fá. bàbá wa ọ̀jọ̀gbọ́n ẹ má ti ìjà lọ jìnnà nínú àtúnṣe abala míì tó máa gbà wá lásìkò láti ṣàlàyé yẹn nítorí àwọn aráalé nínú àwọn ìfọ̀rọ̀wérọ̀ wa mú mọ́ a gbọ́ pé òǹkọ̀wé ni yín bí ìwé mélòó lẹ ti kọ báyìí. ìwé méjì ok kí ni orúkọ àwọn ìwé tẹ́ ti kọ. mo kọ ikọ̀ àkọ̀tun ewì gbòde. ẹ fi hàn àwọn aráalé tó bá wà lọ́dọ̀ yín bì. àkọ̀tun ewì gbòde. ok àkọ̀tun ewì gbòde ó ń rè àkọ̀tun ewì gbòde ṣé wọ́n lè ríra ibo la ti lè rí ìwé ìrà. wọ́n máa ríra ní Ìbàdàn ní Ọmí Àdìó. ní Ọmí Àdìó. mo lè pe nọ́mbà òǹkẹ̀rọ pọ́blíṣà tí ó ń tà ní Ìbàdàn ó wà níbẹ̀ ó wà nínú ìwé. ok eléyìí jẹ́ àkọ́kọ́ ẹja fi kẹ́ tó pe nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi lè mọ ibi tí wọ́n ti ríra ẹ jẹ́ kọ́kọ́ fi ìkejì náà hàn àwọn aráalé. ìkejì tí mo kọ ní àròfọ ewì ìjìnlẹ̀. àròfọ ewì ìjìnlẹ̀ torí ẹ̀yin tẹ́ ẹ bá ní iléèwé kéréje àti iléèwé ńláńlá tẹ́ ẹ bá fẹ́ kí àwọn ọmọ yín kà nípa ewì bóyá wọ́n fẹ́ ṣe ìdíje kán jẹ ẹ̀bùn ràbàǹdẹ̀ àbí tí olóòtú àti òǹkọ̀wé yìí náà bá máa gbé ètò jáde lọ́jọ́ kan ẹ ó rí wò lórí àwòrán yìí ẹ sọ àdúgbò àti nọ́mbà ibi tí wọ́n ti lè rí àwọn ìwé ìrà. iléeṣẹ́ aṣèwéta ìwé yìí ń bẹ ní Orí Ọ̀fẹ́ òpópónà Orí Ọ̀fẹ́ ní rotu Bàkó Ọmí Àdìó ní ìlú Ìbàdàn òǹkẹ̀rọ tẹ̀lé fi bá wọn sọ̀rọ̀ 09030948590 lẹ́ẹ̀kan sí 09030948590. ẹ ṣe ká tó máa lọ a tún padà bá mú abala míì bọ̀ tí ó ṣàlàyé dáadáa nípa ẹ̀sìn yìí nǹkan tá a rí nínú bàbá wa yìí tó yẹ ká gbé wọn wá nìyẹn ẹ jẹ́ ká sáré lọ sókè lọ́hùn ká lọ mú mi à ń bọ̀. ẹ káàbọ̀ padà sí orí ètò nígbà tá a sáré lọ sí ẹ̀yìn kò lè ń bẹ̀yẹn lọ mú mi lẹ́ẹ̀kan nítorí wọ́n ní onílù wa tó ń lùlù ẹ̀jẹ̀ ló ń lò bàbá wa bá a ṣe gbé yín sórí ọ̀jọ̀gbọ́n ẹ má wò pé ojú wọn jọ ojú ọmọdé lọ dàjà lára àbí kì í ṣe ọjọ́ orí ni èèyàn fi ń ní ọgbọ́n ló fi ń lóye ló fi ń ní làákàyè ṣùgbọ́n bó ti wù kéèyàn kéré tó lè tún lọ́gbọ́n ju ẹlòmíì lọ. bàbá wa òǹkọ̀wé ni yín akéwì ni yín olùkọ́ tún ni yín ẹ sọ díẹ̀díẹ̀ fún wa nípa àwọn iṣẹ́ yín iṣẹ́ olùkọ́ Ayọ̀fẹ́ ẹ sọ jálẹ̀ àwọn ará alẹ́ á lè gbádùn rẹ̀. orúkọ mi ni Ayọ̀fẹ́ onígègé ara àti ibi kálábù dára ìwẹ̀lẹ̀wẹ̀lẹ̀ tí kì í ṣe bí ọ̀dà ajífòlójúmọ́ gbàràdà bí ọ̀gá èmi lọ́mọ wọn tí abílẹ́rìn ọmọ ẹlẹ́rìn mọ̀sá omi ìlú ìlànà ọmọ ìwọ ẹni kò jọ ọ̀rọ̀ ìjọ ìgbó nígbó ní ẹgbẹ́ kúrúdọ̀. wà ọjọ́ kan tẹ́wàá kí èmi náà báyìí torórí mi ń wú ẹ ní kíra yín o ṣùgbọ́n ẹjẹ́ afílẹ̀ bẹ́ẹ̀ náà ẹ ti kéwì ní ráńpẹ́ bẹ́ẹ̀ bá àbẹ̀fẹ́ ṣé wì ní àbẹ̀kan kíra yín ó yẹ ẹ fún wa ní ewì náà ní àárín. Èjìdé baba yẹkoyẹko ìrèdè baba sébèsébè Aláyọ̀fẹ́ tó gbọ́nà rà dé gẹ́gẹ́ bí ìṣe àpò àlà òun lè lọ́jà bàgẹ́bàgẹ́ afẹ́fẹ́ ìlú tó fẹ́lẹ́lẹ́ ìbéèrè ni ó fẹ́ mi dé ẹ̀fúfù lẹ̀lẹ̀ àrògún obi tó da sí mi dérè ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ Yorùbá ló ń pọ́ èdè ń dòkú alóyè èmi ló dé dédé abínibí fi ń wọ́ọ̀kùn kí ló ṣẹlẹ̀ tó fi dàpọ̀ mẹ́rẹ̀ mo gbọ́ pé Yorùbá ló láṣà ló lédè mo mọ̀ pé ọmọ òdu ọ̀gbẹ́yìn láwùjọ pèdèpèdè bẹ́ẹ̀ débi gọ́gọ́ ti ń sọ Yorùbá ní pitú. ẹ ti ń kàn mí kẹsẹ̀ ẹ ń sún lẹ̀. bẹ́ẹ̀ débi lákọlákọ Yorùbá ní ṣe bẹ́ẹ̀ tó ku ewúrẹ́ fi ń fọhùn bí ènìyàn. báwa. kí ló wá dé dédé ọ̀hún òsì sọ mọ́bì ti tàtijọ́ èmi ló ń fa sábà bí èdè àjọrẹ́yìn ẹ̀yin òbí ó dọ́wọ́ yín ẹ dẹ́kun èdè Gẹ̀ẹ́sì sísọ ọ́nú ilé
ẹja mélòó à ń fọ gírámà jìjì. À ń padà bọ̀ lórí èèyàn ẹja àfilẹ̀ bẹ́ẹ̀ náà èyí tó wá ṣe pàtàkì nínú rẹ̀ tá a fi wálé ní bá a ṣe lè gbé pọ̀ ní abẹ́ ẹ̀sìn àwọn iṣẹ́ ìwé yín ẹ má kí n tó gbàgbé àwọn iṣẹ́ ìwé yín ibo làwọn aráalé ti lè rí wò tí wọ́n bá fẹ́ wò bóyá wọ́n bá dùn ìwọ̀n bá tẹ rọra jù sórí afẹ́fẹ́ ibo ni wọ́n ti lè rí wò. Mo ní ní TikTok, mo ní ní Instagram, ṣùgbọ́n ibi tí gbogbo àwọn àkójọpọ̀ àwọn ènìyàn tí mo sábà máa fi sí òun ìyẹn tẹ́ bá ti tẹ Àyọ̀fẹ́ Onígègé entertainment sí YouTube search mo máa gbé mi wá ẹ máa rí gbogbo àwọn tí mo ṣe. èmi tí bá ti kúrò níbí mò ń sáré tètè lọ́bẹ̀ lọ́wọ́ nù lè gbádùn ẹ̀ torí mo kàn rí fẹ́rẹ́fẹ́rẹ́ lórí àwọn bíi WhatsApp ẹ mo kàn rí èmi náà lọ ẹ tún sọ lẹ́ẹ̀kan sí káwọn ará lè gbọ́. ibi tẹ́ ti lè bá mi pàdé lórí agbègbè wo ní YouTube ẹ máa search fún Àyọ̀fẹ́ Onígègé entertainment ẹ máa rí oríṣiríṣi àwọn fọ́nrán ibi tí mo ti ṣe tí mo ti fi sọ̀rọ̀ tí mo ti fi kéwì tí mo ti fi celebrate àwọn ènìyàn bóyá ọjọ́ ìbí àwọn tí wọ́n ṣe ìrántí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ni a fi ewì jẹ́ fáráyé a fi ń dá àwọn ènìyàn lára yá a fi celebrate àwọn ènìyàn. ọjọ́ ń bọ̀ tá a tún padà wá sórí ìtẹ̀wọ́n pé mò ń tẹnu mọ́ débi ẹ̀kẹta èyí tó wá ṣe pàtàkì lórí ẹ̀ táwọn fi kásẹ̀ lẹ̀ báwo ni a ṣe lè gbé papọ̀ láàrin ìṣẹ́jú méjì àáyá ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ọmọlẹ́yìn kristi àti ẹlẹ́sìn ìbílẹ̀ báwo ni a ṣe lè gbé ní ìrẹ́pọ̀ àti pé báwo ni a ṣe lè rí i pé kì í ṣe gbogbo àwọn tó ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ tó ń gbàdúrà sí ọlọ́run olódùmarè gbogbo wọn ni wọ́n ṣe ń fi èèyàn rúbọ ni wọ́n ṣe ń ṣẹbọ ṣoògùn ṣe gbogbo ẹ̀ so kí ni àwọn ìbáṣepọ̀ tí ẹ ti rí tó jẹ́ àwọn nǹkan tó dáa nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a lè rí kọ́ ní gbólóhùn méjì sí mẹ́ta. àwọn kan wà nínú ẹlẹ́sìn ìbílẹ̀ tí a lè fi wọ́n ṣe àwòkọ́ṣe bí irú bàbá wa Àràbà Ifáyẹmí Ẹlẹ́bùúbọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni bàbá yìí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ a ò sì gbọ́ búburú nípa wọn rí bẹ́ẹ̀ ni pé wọ́n fi ènìyàn ṣòwò àwọn kan náà sì wà tó yẹ pé wọ́n jẹ́ role model fún nínú ẹ̀sìn ìbílẹ̀. àwòkọ́ṣe yẹn tí yóò bá ń pè ní àwòkọ́ṣe téèyàn lè tẹ̀lé. bẹ́ẹ̀ ni tá bá wo ẹ̀sìn onígbàgbọ́ náà a máa wo pásítọ̀ Adébóyè ìgbà tí pásítọ̀ Adébóyè ti ń fi àwo ẹ̀sìn kìrìsìtẹ́nì jẹun kó fọ́ lọ́wọ́ wọn rí wọ́n lè tún jẹ́ àwòkọ́ṣe fún àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ pásítọ̀ lẹ́yìn. àwọn olùṣọ́ àgùntàn. bẹ́ẹ̀ ni tàbá sì tún lọ sí Ìlọrin ká lọ wo Oníkìjìpá onímọ̀ olóye ẹlẹ́sìn àlàáfíà làwọn tí wọ́n sì tún jẹ́ àwòkọ́ṣe fún àwọn. eléyìí ti ṣàfihàn wípé a lè máa gbé pọ̀ láì wo tẹ̀sí ìwà ló ṣe kókó jù ìfẹ́ àti ìwà. àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìwà lọ́ba àwúre. bẹ́ẹ̀ ìwà lọ́ba àwúre. ẹ ṣé a kí yín káàbọ̀ ẹ kú àsìkò yín díẹ̀ tá a gbà ní orí ètò ní ọ̀sán yìí ẹ ti gbọ́ ẹ̀yin aráalé bí wọ́n ṣe ní ó rọrùn láti gbé pẹ̀lú gbogbo ẹ̀sìn láì ní ìjà láì ṣe jàgídíjọ kí n ṣe tèmi kó wọ́n ní ojú ọ̀run tẹ́yẹ fò láì fara kanra ẹ jẹ́ ká gbára wa láàyè a rí ẹ̀kọ́ kan àbí èmi nínú ẹ̀sìn kan náà tí àwa náà lè yálò ẹ jẹ́ ká fẹ́ràn ara wa ìfẹ́ ni àkójá òfin Ọlọ́run á máa wà pẹ̀lú wa ẹ káàbọ̀ sórí ètò lọ́sàn-án òní mo tún kí yín lẹ́ẹ̀kan sí ẹ má bínú pé a máa ń lọ a máa ń wá ọ̀nà ló pọ̀ èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Alárápè Emmanuel Ọlámídé AEO TV ká tún ìpàdé wa bí oyin á tún pàdé láìpẹ́ ní ẹ má jẹ́ ń dágbà fún yín ṣùgbọ́n lábẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run láìpẹ́ lájìnà a tún gbé bàbá wa ìbọ̀ ẹ dárúkọ yín fún wọn lẹ́ẹ̀kan sí àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín bóyá wọ́n fẹ́ láti pè yín fún ayẹyẹ àbí ó nílùú tẹ̀lé lọ. so kò síbi tí ẹ lè ẹ fún àwọn aráalé ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn wọ́n lè fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín wọ́n lè fẹ́ béèrè ẹ bá mi kí lórí kí báyìí kí ni Yorùbá sọ ń pa kí ni Yorùbá ẹ bá wa sọ fún un. ẹ̀yin aráalé mo kí yín o mo kí yín orúkọ mi náà pè é padà orúkọ mi ní Àlàáfíà Àyọ̀dé tí ọmọ sí ìfẹ́ Onígègé tí fi ìdí ṣe mí. ẹ ṣé
ẹ̀rọ ìbánisọ̀rọ̀ a fi celebrate àwọn èèyàn fún birthday surprise ìrántí àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́wá fẹ́ wá kàn sí ní orí àgbà ẹ̀rọ mi ní 081 tàbí 081 ẹ ṣé tẹ́ ẹ bá ti kàn sí wa lórí ìkànnì náà á lè bá yín kàn sí wọn. Ẹ ṣé ẹ kú gbogbo ìgbà wa, ẹ kú bẹ́ẹ̀ ẹ ṣe ń bá wa ṣe ní gbogbo ìgbà. Ẹ wo fídíò yìí, ẹ like ẹ tún lọ sí Àyòfẹ́ Entertainment lórí YouTube. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ wò ń bẹ̀. Àbá ṣe ń kẹ́kọ̀ọ́ lára yín lẹ́ àmọ̀ pé yín náà rí ọ̀kan ìjèjì kan lára wa. Ó tún dìgbà kan náà, ó tún dìgbà tá a tún máa pàdé. Ire o wọ̀ bí ọjọ́rọ̀.